gbàgbọ́ tó bá gbàgbọ́ ti dojú àlìkìyàmọ̀ ẹ̀yìn wa kò sí tó rújú wípé lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n ń darí Nàìjíríà àwọn tí ń kóra wọn wá láti wá máa darí Nàìjíríà lẹ́gbẹ́lẹ́gbẹ́ gbogbo ọdẹ ń fèlì torí ètò ìdarí Nàìjíríà kìí ṣẹnìkan ní darí ẹ̀ bẹ́ẹ̀ bá ń parí owó olórí ẹnì bá àkàlò kó lẹ́yìn tẹ́ ń ṣe tiẹ̀ tẹ́ ń ṣe bó ṣe fẹ́ wọ́n ń tẹ̀lé gbogbo tó bá ti fẹ́ jàmáà rẹ̀ náà nù gbogbo àwọn yìí ni wọ́n di àwọn mínísírì wa mú tẹ́ ń ṣẹgbẹ́ wọ́n fi kẹ́gbẹ́ wọ́n di ilé ìgbìmọ̀ asòfin kékeré àti nílá wọn àbí àní gómìnà àná nílé ìgbìmọ̀ asòfin stéètì àná bẹ́ẹ̀ local government irú kan náà nìyẹn ìrònú kan náà wọ́n ní leader ọwọ́ wọn náà ni corruption ti ń wáyé àwọn ni wọ́n ń fọ́ọ̀sì ara wọn lé a lórí. àmọ́ wọn tó dáa tí wọ́n lè sòótọ́ tí wọ́n lè ṣe dáadáa àwọn wà lákòjọ wọ́n á rìn káàkiri nígbà míì wọ́n á máa lọ pátì àwọn òbílẹ̀jẹ́ yìí tí wọ́n wọnú pátì lọ tọ́wọ́ gan sọ pé kí a ní bàbá yìí wá nínú pátì ó dáa pọ̀ tí wọ́n bá ṣe èsì lò ó bóyá gómìnà wọn fi ṣe kódà kó fi ṣe president kódà kó fi ṣe senator ẹ̀ẹ́rì pọ́ fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n tó bá ń lẹ̀ sísẹ̀mù tó bá ń lẹ̀ ọ̀dà ètí ń bẹ́ ń lẹ̀ yìí àkọ́kọ́ náà kẹ́kọ̀ọ́ gbàgbé ẹ̀ ẹnìkan ò lè darí tí wọ́n bá fẹ́ gbàjọba lọ́wọ́ APC PDP ó unite ni torí pé wọ́n fẹ́ gbà lọ́wọ́ PDP náà APC unite ni bẹ́ẹ̀ káwọn wo ní unite tí wọ́n fi ń gbàjọba lọ́wọ́ ara wọn àwọn orúkọ náà ni lọ́wọ́lọ́wọ́ báyìí kò sórí jìnnà APC mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kò sórí jìnnà PDP mọ́ irú kan gbígbá kan ẹ̀yin aráàlú tó jẹ́ gbogbo rẹ̀ fọ́jú pọ̀ jù nù ó ẹ̀yin náà wàá jọ wọ́n bí wọ́n bá ṣe ń pariwo yìí kò sínú yín tẹ́ bá bùn lówó yọ gbàgbé reality àwọn tí ń bàjẹ́ ìgangan náà àárín wa náà ló ti dìde àwa náà la tẹ̀ka fún un ẹ sì jẹ́ nítorí ọ̀kan fún yín àwọn òpònú kan wọ́n lè bá a sọ fún yín pé tí Tinubu bá jẹ Nàìjíríà ó bọ̀ sínú bú àbí táyà pé Peter ni lọ́ba ń bẹ́ ń bẹ́ láàyè tí Tinubu wà yìí Nàìjíríà wọ́ ọ̀sùn ju bó ṣe wà yìí lọ. ẹ máa ń rò bá ponú o ẹ kàn máa fi information rọ́bìsì kankan ẹ máa fi dorí wa rú àwọn ẹ̀gọ́ ẹgbẹ́ yín tẹjọ ń ṣe àgùntàn ara yín lè máa parọ́ fún ntọ́sẹ̀lẹ̀ ó yé wa Tinubu láéláé kọ̀lẹ́bí àti da Nàìjíríà rò ó rò bó ń lè ṣe ni wàláhì tàláhì mo tún sọ kọ̀lẹ́bí àti da Nàìjíríà rò kò sí tí à ń pariwo tí òjò tán àwọn èèyàn ti ń pariwo pé ara níwá ara níwọ́n náà nílò tán bẹ̀tẹ̀ bá tara yín jẹ pé báyà Tinubu ó plan láti ba Nàìjíríà jẹ náà kó tó débẹ̀ lórí mímbà rẹ̀ láti sọ pé kò lè ṣe ẹ má gbàgbọ́ àwọn ọmọ sòdodo tíá a mọ̀ pé ò lè ṣe a sì dìbò fún kí ló dé kò lè ṣe tiẹ̀ ó sú ọ lọ́dọ̀ tàwa tá à ń sọ 90% ṣe é láàyè òkú ó sú ọ tábàrí kẹ́mi lẹ́yìn 100%. ẹyọ kan tá a gbé ìdí fún ni pé mùsùlùmí sáà ni a bá dìbò fátikù ṣùgbọ́n ó lè kọ́ọ̀sì fìtínà ti pínpín torí kìí sáà ló tún kàn àwọn àdìpé fìtínà ti mẹ́ta ní mẹ́lẹ̀ kọ̀ọ̀sẹ̀ lẹ́ẹ̀kẹrin babalá dìbò láwa tá a ní ó yé wa tá a wá sọ fáwọn ẹ̀kọ́ bá dìbò Peter wọlé
tàbá ti kú abẹ́bọ̀ ni babalá a sọpọ́ọ̀tì Àtìkù báyà sọpọ́ọ̀tì Ògùnnù òun ọ̀wọ́ sì ju ìyá tá ń jẹ lọ. bàbá yìí tí wọ́n sọ pé kì í ṣe Tinubu lọ́fà kí ló wá fà á àjọfà ni ẹ mẹ́jà àparọ́ ẹ mẹ́jà ta ara wa jẹ́ ta ni ọ̀wà àtúnṣe Tinubu ni ó túnṣe o ṣùgbọ́n ẹbẹ̀ lọ́n kọ́ gbọ́ràn ni o kọ́ gẹ̀ẹ́tì ẹ̀ ni o àbọ̀ nǹkan fà á o kọ̀dẹ̀ lẹ́mìí kọ́ bàjẹ́ ní bá a ti ń sọ̀rọ̀ ẹ̀ àwọn asọ́mọ̀ pé kò lè ṣe bóòlù àṣẹ àmọ́ anítẹ́ẹ̀ni inú ọgbà táwà wà lọ́gbà àwọn àfáà wa tọkọ wa nítorí tá a sì gbọ́yé náà làwọn tọ́sáájú wa gbọ́yé nítorí bí fẹ́ ká gbọ́yé táwọn sàbí rẹ̀ fẹ́ ká gbọ́yé ẹ̀ẹ́dẹ̀ gbọ́yé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ mẹ́nu òṣèlú ẹ̀ sí mú ọgbà o torí ẹ̀ sọ́mọ àwọn àfáà ọmọ àwọn àfáà làwà ọmọ ilé ike Kùránì àtàdísì ni a ayé tá a sì jọ ń gbé yìí agbọ́yé agbọ́dù yìí lọ nítorí pé ntọ́gajọgbọ́n lọ ní kéèyàn mọ́ lọ́hùn ó sì lè mọ́ lọ́hùn àfikọ́ ọmọ rẹ̀ bí ó ti pẹ́ ẹ̀ tá a ti lákòólé àlùwà tá a mọ́nítọ̀ gbogbo ìjọba tí ń dé tá a ń wó wọn pé kí ló jẹ́ fi ń fẹ́ẹ̀lì ní tá à ń sọ lọ́gbọ̀n ọdún sí ìsìn náà látún sọ di sìn tá a fi ń fẹ́ẹ̀lì kò lè yé wọn kí ló dé wọn ò lọ ilé ẹ̀kọ́ ẹ̀ wọn farabalẹ̀ ṣé bẹ́ẹ̀ mi ṣe jọ ọmọ agbo àwọn àfáà tí mo farabalẹ̀ lọ́dọ̀ àwọn àfáà mi njẹ́ kọ́ mi mo tún ń tọ́ ọmọ madrasa al-Iman làwà ilé ẹ̀kọ́ gbàgbọ́ gbọ́lọ́ngbọ́ bẹ̀rù ẹ̀ sáré o máa sòótọ́ o ibi àti jáde nìyẹn a kì í ṣe product àwùjọ dáadáa yìí family tí ò lẹ́kọ̀ọ́ family wa lẹ́kọ̀ọ́ family tí irú wa ti jáde ò lẹ́kọ̀ọ́ torí pé guided family ni al-usratu rasida kí ló dé usratu ní àfa àmọ́ àfa wa usra yìí lọ́wọ́ àmọ́ yìí pé àfa àwọn rèé ó wá ní ká dúró tà àfa àwọn o àgbọ́dọ̀ wá àfa mi àfa àwa yìí o àfa àwa yìí sí rẹ̀ àníyàn rẹ̀ dá ọlọ́run ló dojúkọ usra yìí wá àmọ́ yìí pé àtúgbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ó tún fi alẹ́ kéwú usra yìí kò tó tako kákàwé níbo ni mọ̀lẹ́bí tí ti jáde nínú mọ̀lẹ́bí wo ló produce president ṣé láàfà lé wọn mọ̀lẹ́bí wo ló produce wọ senator ìwọ governor tó fi mọ táwa mọ̀ mọ̀lẹ́bí tàwáṣẹ́ ó rí bàbá kan lórí súnà ó ní òun gbà fún ó tún wá mú wa lọ ilé ẹ̀kọ́ ànábì ó mọ́nítọ̀ wa láàfin di yahoo àwa náà wá káwọn èèyàn jọ àwa ní agbọ́dọ̀ rìn lórí mọ́nájú ànábì bá a mọ̀ tán a sì tún mọ̀ọ́sẹ̀ ìlú náà a sì dá sí ẹ wá ní kí la fẹ́ máa wí àmọ́ tá a fẹ́ wí ó yé wa jù yín lọ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ ní kẹ́ ẹ gbọ́rọ̀ dáadáa wọ́n yín tẹ́jọ́ kóra yín jọ ẹ̀ lérí sí ẹ̀ lérí sí gbogbo tẹ́ sọ pé ó ṣẹlẹ̀ Nàìjíríà ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni tí wọ́n bá ti gbọ́ràn wọn à lérí sí wọ́n máa náà rọ́dà ń dìkìrí Ọlọ́run ní ìtẹ́mi wí tẹ́mi Ọlọ́run bá yín sọ tẹ́ ẹ bá ti sọ pé ẹ gbọ́ fàyín náà làwọn máa yín sọ̀tún dọ́ǹkà yín sì jẹ́ kílé ayé yín ó nira ìyàtọ̀ Ọlọ́run fi jẹ́ àwùjọ bá ń lọ ẹ gbọ́ tèmi Ọlọ́run ilé ayé yín ó sì nira bẹ́ẹ̀ bá sì ní kéèso òun ẹ má bá lọ káwọ ẹjọ́ fún solution ṣé kéèsè bàbá yìí tó di president tó yí lọ ìjọba èyí ti yí lọ ṣé èso òun ló tẹ́kọ̀ọ́ ṣe ni ebi torí Èkó la fi ní pé ó yẹ kó lè tún federal náà sí abẹ́ẹ̀kọ́ ni àṣẹ federal ọ̀dẹ̀ bí Èkó bàbá tíìmù yín tẹ́ fi tún Èkó ṣe dà sáwọn tíìmù náà wọ́n wà pẹ̀lú yín lónìí níbo làwọn ọmọ tẹ́ bínú sí wa kò sí àkájí mẹlẹgbẹ yín lónìí táwọn èèyàn fẹ́ máa fún lépè kódà àwọn èèyàn yín gangan fún alépè pé wọn ò dá àwa kan sì ń fura yí pé bí èèyàn rẹ bá pọ̀ lẹ́gbẹ̀ẹ́ bàbá yìí tó bá gbàgbé wọn rán létí àrọ̀wọ́ pé èèyàn rẹ pọ̀ àrọ̀wọ́ pé àwọn tó gbọ́n wọn pọ̀ tó bá lé báyìí tó lé bó ṣe wulẹ̀ kó lé báyìí ó yẹ kẹ́ ẹ gbọ́n mọ àwọn kan tó yẹ kẹ́ ẹ ṣe kódà kò sí pé kò tí ì ya ni
kò tí ì yá tẹ́ tún ṣe ó gba sùúrù níbo làwọn tí ó bá àwọn aráàlú sọ̀rọ̀ wà tá a fi mọ̀ pé kò tí ì yá lóòótọ́ tí ó sì yẹ wá wípé àwọn tí ń yá bọ̀ yóò yá àárín nǹkan kan tó tọ́ka sí pé yóò yá gbogbo tá à ń rí sáà ni pé yóò máa burú sí i kò sí ẹnì kankan náà tẹ̀ ń kó káàkiri àti pátì yín àti mínísítà yín àtàwọn tó ń jókòó lẹ́gbọ̀n aṣòfin yín wọn ò convince brain mẹ̀kúnnù wọn ò rí evidence tí wọn ò mú wá kankan wọn à sì gbé pèsè tó yẹ àti tọ́tọ́ tí mẹ̀kúnnù òfin ní yàwọ́ lẹ́yìn voices ten rí violence ló kù wọ́n ń pariwo nísìn ẹnu wọn fi ń pariwo tó bá yá wọ́n dà sí jẹ̀gbọ̀n ìgbà yẹn kò wà ní látòsí mọ́ báwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín Mr. President táwọn bá dà sí a tó bá jẹ́ pé ntọ́rọ̀ yín gbà ní fasibiru ẹ ṣe sùúrù inna Allaha ma'a sabirin á ṣe é ṣùgbọ́n ẹ ti fẹ́ẹ̀lì nǹkan mẹ́rin kó tó kan sùúrù sẹ̀rù lẹ́lẹ̀ karùn nǹkan nǹkan mẹ́rin bọ́dẹ̀ bá àlàní mẹ́rẹ̀ẹ̀rin márùn gẹ́gẹ́ bá Lukman ti sọ àwa tá a bá jókòó ti Kùránì ni o kìsàn tí ó jókòó ti Kùránì o táwọn àpá ṣàtúnṣe a sì lágbára ti sọ kódà ní tó tàtà ṣàtúnṣe tí Christian bá ní òun ọba wa ṣe á ṣe àtúnṣe Nàìjíríà yóò ṣe má bàa ṣe dìbò against wa okùn ti dì ní ayé ti Tinubu yìí náà wọ́n fọ́ọ̀mù ní ìsìnkú tó bá dìbò fún Tinubu ló fi rí báyìí ẹni wọ́n mú àlàyé náà wá pásítọ̀ náà kọjáde wá kó mú àlàyé wá bí òní òṣèré yíwọ́ kò sí kankan tó mú kó burú mọ́ Tinubu lọ́wọ́ báyìí ju pé ọyọ subsidy lọ kọ́lẹ̀ sí ẹnì kankan tán ẹ̀ sọ́pọ́ọ̀tì tí ó lọ gbogbo ọlọ́run wọn làwọn yọ lọ́jọ́ kálukú máa dá a lé wọn ò mọ bí wọ́n ṣe campaign against Tinubu tó kálukú mọ̀ pé subsidy lọ fa gbogbo wàhálà yìí ayọ subsidy ayọ subsidy Peter ló wọn yọ ọmọ àwọn kan Àtíkù ló wọn yọ Tinubu nìkan tó náà sọ pé wọn yọ bá mẹ́ta ti jọ sọ lọ́lọ́ ni owó sí lọ́dọ̀ wá yọ lọ́wọ́ ariwo èyí táwọn ń wí ni wípé tẹ́ ẹ bá yọ tẹ́ ẹ bá gbé nọ́mà ìgbésẹ̀ tẹ́ ẹ tó yọ ní tẹ́ ẹ fi ọ̀sẹ̀lẹ̀ náà ní ọ̀sẹ̀lẹ̀ kí ló dé nítorí pé subsidy nígbà tẹ́ ń pariwo rẹ̀ àwọn olè owó olè lọ́wọ́ tẹ́ ẹ bá sì yọ owó olè náà lẹ́tọ̀ kò sí sókè bẹ́ẹ̀ ni subsidy ẹni wọ́n ń jí bẹ́ẹ̀ ni ṣé tẹ́yìn bá gbà sọ́dọ̀ ṣé ẹ ní ẹ̀ńtọ́lámà náà tó ń bẹ̀rù sàárè tó ń bẹ̀rù ọjọ́ àlìkìyàmọ̀ tí ó kú ọ̀dọ̀ tí ó nà bí ẹ̀fẹ́ ṣé ẹ̀yin ọmọ ìgbé gbogbo ntẹ́ ẹni wọ́n há fún wa kọ̀dọ́dọ̀ wa kí ni wọ́n há tí wọ́n dọ̀dọ̀ wa èyí ó dà nígbà tí gbogbo wọn ẹ máa gbọ́ àwọn ọmọ iléeṣẹ́ yín rè ẹni kánsílọ̀ ààrí lájọ tó ti fi sí kánsílọ̀ ẹni chairman ààrí ètò House of Assembly ní capital state wa ààrí gbogbo ọlọ́yẹ kí wọ́n dìde lásìkò yìí kí wọ́n gbàgbé sálárì wọn kí wọ́n máa rọ̀ wá kó kálukú wọ́n di foundation kánsílọ̀ kó di foundation wọ́ọ̀dù ẹ̀ chairman kó di foundation local government ẹ̀ honorable kó di foundation kan gbogbo commissioner kó di foundation ká máa ṣe dáadáa sáwọn aráàlú kó máa bá wọn sọ̀rọ̀ kó máa sọ yí pé ntọ́sẹ̀lẹ̀ rẹ o bọ́n sì ń bá wọn sọ̀rọ̀ tó ń bu wọn ní nǹkan yóò rí ní ìfún wọn abẹ́ẹ̀bọ ni wọ́n sì gbà láàyè gbogbo apáta gbogbo tẹ́ ẹ kó fún wọn kó wá ẹ tún wọ́n fún wa ní palliative kọ̀ọ̀kan bá làákẹ́ ìmúná ṣùgbọ́n síbẹ̀ kọ̀ọ̀bá làákẹ́ ìmú kò tó bẹ́ẹ̀ nu kò dẹ́nu kò dọ́wọ́ wa lè pé àálà ń bẹ ọwọ́ wọn náà lọ wà ààrin mínísà yín lákàtà ṣe balabala káàkiri gbogbo ọmọ ọlẹ́gbẹ̀ẹ́ aṣòfin kékeré àti ní ńlá gbogbo owó tí wọ́n ní ẹ̀pín lọ́dọ̀ ara yín ìwọlẹ̀ kó lọ tí gbogbo yín náà bá bọ́ sí àárín àwọn àlùtẹ́ ń fún ẹ ní nǹkan díẹ̀ yàtọ̀ sí ti federal government gẹ́gẹ́ sí kíni ti ń ṣe tó kálukú yìí di foundation ti ń rẹ̀ wọ́n lẹ́kún ariwo tẹ́ wọ́n ń pa yí pé bó ṣe ń rí yìí yóò change o á lè ṣe sùúrù tó rà ń jẹ nǹkan kan lọ́wọ́ yín á jẹ́ nǹkan lọ́dọ̀ yín náà ẹ jẹ́ ìtura kan fún yín sálárì ti ń bẹ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ látàyè Buhari yálà ọ̀ ẹ ti fi kún kò wọ́ọ̀kù fún ẹ láéláé tẹ́ bá ń fún wọn ní 30,000 tó sì tó wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ fúnra yín náà lẹ wòran tí n tí ń fi 30,000 rà tó fi di 90,000 torí everything times 3 ní ìsìn everything times 3 ní ǹjẹ́ lẹ́mọ̀ yìí pé everything times 3 yẹn
àdáwò wa náà times 3 ẹ̀sọ́ epo di times 3 epo lásì epo ó sì kó bá nǹkan mẹ́ta tí ó yẹ kó kó bá àwọn nǹkan mẹ́ta ń bẹ nínú gbèsè ayé bàbá àti wáyé tí nǹkan bá ti ṣe ẹ bìlífù pé gbogbo nǹkan yòókù tó pàtàkì nínú gbèsè ayé nǹkan ó ṣe aláwọ̀kọ́ ń tá àbùbọ̀ ẹnu gbogbo tá a fẹ́ bùbọ̀ ẹnu ó ti di times 3 aláwọ̀kọ́ nìyẹn gbogbo ìjọba tẹ́ ẹ bá rí kẹ́ẹ̀sìn tẹ́ bá ti fẹ́ ìlú táwọn yóò bùbọ̀ ẹnu ẹ ti ṣe aráàlú ẹ ṣe ìjọba nìyẹn o ẹlẹ́ẹ̀kejì ni anaklu kápò òǹbí kan ọmọ èèyàn kò lè máa jẹun kó jókòó kàbì kan yọ ọmọ kó òǹbí kan lọ bì kan bẹ̀tọ́ nìyí 1,000 naira tá a fi ń gbọmọ́tò lọ bí tí bùkátà wá wà ó ti di 3,000 naira ìtumọ̀ ẹni pé ẹ gbọ́dọ̀ jẹun ẹ tún gbọ́dọ̀ kó òbí ẹ wà ẹ̀kẹta ntọ́pọ̀jù nù wọ ònílé àmọ́ ayálégbé ni so àwọn tí wọ́n àwọn ará àwọn ọlọ́kadà jẹ́ kọ́lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbẹ́ yóò rí wọn a rí àwọn ọlọ́kadà tí wọ́n pọ̀ níṣẹ́ ni wọ́n ń kọ́lé ní ìsìnkú sí ọlọ́kadà kan tí wọ́n kọ́lé mọ́ sìmẹ́ǹtì wọn ló ti di 7,000 plus ìtumọ̀ ẹni wípé a jẹ ó le a lọ a bọ̀ ó le a sùn gan ibi a sùn sí náà tún ṣe kí ni ó tún ti le ẹ gbọ́ ibà ni ibi tá a sùn sí tún ti le kí ìgbésí ayé òwò lọ́wọ́ rọrùn ìjọba yìí fi àdánwò kan mẹ́tẹ̀ẹ̀ta wọn tádàwó bá ti kan mẹ́tẹ̀ẹ̀ta wọn ẹ mọ̀ pé bíbí wọn lọ ti dé bájọba ni ó fẹ́ẹ̀lì nìyẹn o ńgbà tí mẹ́tẹ̀ẹ̀ta yìí tádàwó tí wàá kàn á jẹ́ pé ó lè jíjà yóò di kíni times 3 ẹ̀ tí èyí jalè ó máa jalè báyìí bí dáàrú ìjìnlá bó ṣe ní security tó ń ọlọ́ọ̀ni ọ̀jọ̀ wọn yọ gbogbo wáyà kan bẹ tí máa ń jọ iná pọ̀ báyìí bíi 4 ní báyìí wọ́n yọ kan bá sá lọ tí o lè fi lè wá ibẹ̀hún tó sì wá transformer iná tó lè pààyàn ẹ mọ̀ pé ó lè àdúgbò nù so ní ìgboro àwọn èèyàn fi kankéré wọn náà fi ń wà mọ́lẹ̀ ní èkejì ó tún gbọ́dọ̀ tí wọ́n mọ̀ sí kíni tí wọ́n mọ̀ sọ ibi ikú wà wọn tọwọ́ bọ ìsà rẹ̀ níbi tí ebi pamọ́ dé àwọn tí èjà lè ti jọyìn olè báyìí ṣẹwárí owó tí ń bẹ lọ́wọ́ àwọn olè tí ń rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́ fi ń jalè lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ó ti wá sọ wọ́n di kí wọ́n máa jalè lẹ́ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ olè dáhùn sọ pé dánadáná àwọn ajíyàngbé náà owó tí ń bẹ lọ́wọ́ wọn ti bàjẹ́ kò sí é ná mọ́ wọ́n ti ní di times 3 so ajíyàngbé wọ́n ti ajíyàngbé débi pé wọ́n ti pọ̀ ọba mẹ́ta báyìí wọ́n jí ọba mẹ́ta bí wọ́n rẹ̀ pa ẹ tí wọ́n ń ṣe ìjọba ní alórí owó tá à ń kó pamọ́ sí yín lọ́wọ́ ẹ tún yọ̀yọ̀ kúyọ̀ lórí ẹ̀ owó tá a kó pamọ́ sí yín lọ́wọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ àrímọ́ gbogbo tí wọ́n pè lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ní sí ibi tó ti máa san 3,500 4,500 kò sọ́fẹ̀ mọ́ bí ọba lọ sùkúù ní sìn yọ kàyé òkè ni everything lọ́wọ́ sí ẹ̀dùn fẹ́ẹ̀lì ni o kí ló dé kì í ṣe wípé ẹlòmíín wà tó dáa ju yín lọ o ṣùgbọ́n ìjọba èyí ẹ̀ ti fẹ́ẹ̀lì kí lẹ wá ní bùkátà ṣe bàbá tí ń darí Nàìjíríà kíní kan bẹ̀rẹ̀ kọjú kú sí bí kan mi kò sí ẹ̀ka tó kọ́ ọ̀sẹ̀ wàhálà Nàìjíríà ju àwọn èèyàn rákúrakú tí bẹ́ẹ̀ jọba lọ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ fight corruption kí corruption tó pààyàn dànù corruption wà lọ́fíìsì nínú tó dá mi lójú ni pé president wa ó wù kó mo ṣe ń tọ́ da ju ara yòókù lọ abẹ́ẹ̀kọ́ ni ó sì lérò pé òun tó ń rí Èkó ṣe ó yẹ kó òun ò rí federal náà ṣe bẹ́ẹ̀ tí ẹ tẹ̀lé ṣe Ọlọ́run wàlẹ́ wọn lẹ́dẹ́ fún lọ́hìn náà sábàdàn bíi báyìí làfàṣàdà ti làárù Ọlọ́run ọ̀sọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ oníṣẹ́ ìbá ṣe pọ́ Ọlọ́run ọba yìí máa gbé
àwọn èèyàn kan díje pé kí wọ́n máa takò àwọn èèyàn kan kí wọ́n fight wọn. àwọn ìyàwó àwọn tí ń ṣèwà àbàjẹ́ àwọn kan wá dé tíìmù kan wá dé wá fight wọn làfàṣàdàtì láàdú gbogbo olú ní ọba dàrú gbogbo olè ní ọba bàjẹ́ tí ìbá sàn tí ń takò àwọn tí ò sí kíni ìjọba yín kìí ṣe anti-corruption government. Subsidy tẹ́ ẹ yọ ẹ̀yin gan mọ̀ pé torí pé corruption tó wọ́ bẹ̀ lẹ fẹ́ yọ ìjẹ́lẹ̀ correct ara yín àwọn tíìmù tí gẹ́gẹ́ sẹ́ correct wọn kẹ́ tó yọ subsidy. nọ́mbà owó tó yẹ kí Nàìjíríà ò rí gbogbo tẹ́ bíìlì gbogbo iléeṣẹ́ ní Nàìjíríà ó tó yín ṣèjọba. Ó ní owó tẹ̀ ń gbà lórí MTN àwọn tá a sì ń lórí ó ní owó tẹ̀ ń gbà lórí bank gbogbo transaction wa gbogbo bá a ṣe ń sẹ́ǹdì owó mọ́ ṣe ń sẹ́ǹdì ẹ̀ sí wa ó ní owó tẹ̀ ń ká lára wa ẹ̀ nídìí àti gba owó orí kankan lórí wa mọ́ bá a kọ́ ẹ yọ̀wó káàdì ẹ yọ̀wó bá a rìsíìfù ẹ yọ̀wó bá a fowó pamọ́ ẹ yọ̀wó bá a rìsíìfù owó ẹ yọ̀wó bá a transfer owó ẹ yọ̀wó everything lẹ ń yọwó lórí ọ̀kadà tá à ń gùn ẹ ń yọwó local government yọ state government yọ gbogbo jẹ́ ìyọ ẹ̀ ó tó yín ṣèjọba kílẹ̀ tó lọ yáwó sí. iléeṣẹ́ tí ń ṣe antibiotic tablet owó tẹ bíìlì ẹ̀ lọ́pọ̀ jù ló fi sá lọ Ghana gbogbo àwọn iléeṣẹ́ tó sá lọ owó tíjọba ń gbà ní ìgbà tí ń challenge bàbá onísìmẹ́ǹtì Dangote pé bó ló ṣe jẹ́ sìmẹ́ǹtì rẹ̀ ń wá ó ní sẹ́wọ̀n pé láìpẹ́ ìwòsàn 400 billion naira owó tax gbogbo wọn náà sọ ṣe ju ìjọba ìgbọ́ ẹ̀ wá nǹkan ṣe sí o tax yín ló tún sọ sìmẹ́ǹtì di 7,000 báyìí o ó dà ń gbẹ ní mọ́tò ọ̀wọ́n ní rírà ṣé ẹ̀yin kò níye tẹ́ ń gbà ní bọ́dà kó tó wọlé ṣé èsì àwọn mẹ̀kúnnù la fẹ́ ra mọ́tò la lọ rí rà wá gbà kẹ́ẹ̀sì tí táàrí tí ń rà ẹ wá bọ́ sí bọ́dà ẹ gbowó lé ẹ ní àlànà abẹ́ ń dé àlọ́rùn owó tí ń bẹ lórí ráìsì tẹ́ ń kó wọlé nígbà tí ráìsì tẹ̀yìn olójútu owó tẹ́ ń gbà lórí ráìsì àti tẹ́lómi tẹ́ sì sí ẹ táyé rẹ̀ ọ́ bàjẹ́ ní bọ́dà kí ni tó mọ ìjọba èyí ìjọba ìfa kí la ṣe fún yín tí bọ́dà fi lé láti lọ kọjá nígbà tí yín ọ̀bà sínú ilé. sẹ́yìn ọmọ yìí pé epo tó wọ́n kò sí nǹkan tí ó ní wọ́n epo bílálà ẹ̀yọ̀ kan náà ni tí wọ́n bá fi ná tí wọ́n bá lò ó kò sọmọ Nàìjíríà tí ò ní sunkún rẹ̀. tá a bá fẹ́ látúnṣe ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ because ìjọba yìí tó bá fẹ́ látúnṣe tó bá fight corruption láti local government mo fún ní ọdún kan yóò pa owó tọ́jà yìí pé wàláhì tàláhì ká nídìí àti yá anybody lówó tí a bá sì yá owó lọ́dọ̀ rẹ̀ yóò mọ̀ rí ọ̀yá bó ṣe rí mo sọ fún yín o èmi tojúbọ̀ ìjọba rí o níjọba state àti local government mo sì lọ́rẹ̀ tọ́pọ̀ ní federal government gbogbo tí ń wí fún yín kọ́ èèyàn burú ní ìṣèjọba burú kò sí ibi tí wọ́n ti jí owó yín gbà tí ìjọba rẹ gbẹ́ bá wà ń bẹ̀ wọ́n pè mí láti Òṣogbo obìnrin lẹ tó pè mí ó ní bàbá wọn lè súnmọ́ gómìnà mọ̀dẹ̀ fẹ́ fún gómìnà ní information kan ni bẹ̀ẹ̀ tí wọ́n ń blọ́ọ̀kù mi ní mọ̀ rí mi ọ̀bọ̀ fún kí ni information yẹn ṣe ẹrẹ́ ẹni tó sọ fún mi lórí fóònù lásán ó lágbára ọlọ́run làwọn kí abọ́n ṣe ń fáwọn mọ́tò ní ìwé ó ní bàbá láàrin ọ̀sẹ̀ méjì ó yẹ káwọn máa fún state government ní 10 million láàrin ọ̀sẹ̀ méjì wọ́n ní ṣùgbọ́n lóṣù kan 2 million làwọn fún wọn mo ní kí ló ṣẹlẹ̀ sí wọ́n ní wọ́n ń pín ni wọ́n á fẹ́ sọ fún gómìnà bó ṣe lè máa rí gbà tí gbogbo 10 million ọmọ wọlé ó ní wọ́n sì fún sálárì wọn tó ń pé ṣùgbọ́n gbà mo tójú bọ̀ lọ tó bẹ̀rẹ̀ gbogbo àlàyé ẹ̀ máa rí pé àṣírí wọn ọ̀bà tí tó tú wọ́n rẹ́gí mọ́ náà ni lọ́jọ́ ó tú jáde mafias ṣe ń pè ní fíhà tá a lè pè ní o fíhà gúrùpù ló ń corrupt gbogbo ọ́fíìsì tó yẹ ló corrupt ní gbogbo ọ́fíìsì mo lọ gba ìwé kan níbi tí wọ́n ti máa ń dájọ́ ẹ̀ tí mo bẹ̀ yín fẹ́ dákọ̀ ẹ̀ mo lọ gba ìwé kan affidavit
wọ́n dẹ̀ sọ fún mi pé 200 naira ni ó wà lára rìsíìtì o ṣùgbọ́n 1000 ní sàn níbi tí wọ́n ti wá dájọ́ olè gangan wọ́n ń jalè mẹ́ kí lè wá fẹ́ kí ó jáde wá gọ́ọ̀mẹ̀ntì ò rí ọ̀kà pamọ́ láti inú ilé ló fi lọ yáwó ní kíni o ìta sáà lówó inú ilé ni a ní bàjẹ́ kì í ṣe lórí epo nìkan àìmọye àyè máìnì wa lónìí jágbajàgba ní mẹ́mẹ́ jágbajàgba ìpele mẹ́ta kan bẹ wọ́n kàn jí owó máìnì ní ìjìkújì wọ́n á sọ fún ìjọba gẹ́gẹ́ fúnra rẹ̀ pé bribe yẹn rè ẹ fún aláìka jáàlì lẹ́yìn náà wọ́n tún á lè dí àpòpọ̀ máwọn ìṣòṣẹ́ ìjọba kan tó ẹ pé tó bá pa 500 million 5 million wọ́n sọ fún ìjọba pàǹpà wọ́n á mú odidi àwọn alágbára wọ́n á mú owó tiẹ̀ náà lọ bá wọn mọ́ bá ṣe o mo sì ní ẹ̀rí lọ́wọ́ tọ́lá náà sọ máa ń rìn pẹ̀lú àṣẹ ìjọba ẹ gbà wá sí rí o àjọ sọ láyé àmọ̀tẹ́kùn ẹ gbà wá sí rí àmọ́ bẹ́ẹ̀ ṣe má ṣe bẹ́ẹ̀ ìjọba stéètì ó ní owó tó yẹ kó rí níbi máìnì ṣùgbọ́n corruption ìjọba corruption àwọn òṣìṣẹ́ ìjọba àti corruption àwọn olè tí wọ́n wá máìnì náà àtàwọn olè táwọn náà tó máa ń wá tó jẹ́ local olè bó ṣe wá rí káàkiri gbọ́ ọ́fíìsì nìyẹn yẹ́yẹ́ lẹ́dí náà hàmánu ẹ̀yin tẹ́ gbọ́lọ́ ń gbọ́ tẹ́ ẹ mọ̀ pé Islam dá ìdàlẹ́ kí tún fi àtẹ̀ tẹ́ bá pàdé àwọn èèyàn dáadáa kan tẹ́ ń ba nǹkan jẹ́ tẹ́ corporate láti máa ba nǹkan jẹ́ àbẹ́fẹ́ máa gbógun tì yín fasibutu ẹ̀kọ́ fẹsẹ̀ múlẹ̀ náà ẹ má dàrú ẹ má fànká wadhkurullaha kaseera ẹ yẹ wá bẹ̀ lọ́hùn la'allakum tuflihun ẹ sóríire ẹ bẹ̀ lọ́hùn tẹ́ bá tẹ́ bẹ̀ lọ́hùn tán wa ati'ullaha wa ati'ur rasul ẹ má tẹ̀lé kìtàbù àti súnà wala tanasawu ẹ má jà ẹ dẹ̀ má jẹ́ yẹn owó yín síbi ìyapẹ́ ẹnu tàbá fẹ́ tẹ̀lé kìtàbù àti súnà ẹ má jẹ́ wọ́n wọ yín síbi ìtìjà bẹ́ẹ̀ àwọn sálàfì àti sálàfì ìjà wọn gbóná súfì àti súfì ìjà wọn gbóná mùsùlùmí àti mùsùlùmí ìjà wọn gbóná ọmọ yorùbá àtọmọ yorùbá ìjà wọn gbóná ẹ má dà sí gbogbo ìjà yẹn ẹ wọ́ra yín kó ń bẹ̀ ìpele kẹta nù ìpele kẹrin nìyẹn wala tanasawu ọlọ́run wasbiru ẹ wá ṣe sùúrù ẹ má bá ṣe lọ inna Allaha ma'a sabirin tẹ́ bá lè ṣe sùúrù rẹ̀ ẹ rí sẹ́sẹ̀ torí ọlọ́run wà pẹ̀lú yín ẹ̀yin mùsùlùmí a lè tún ṣe ṣùgbọ́n àkọ́kọ́ tún ara wa ṣe á túnra wa tò á fi gbogbo òkèlà fáàtì bẹ láàrin ara wa á mú kó á dùó ike ta fẹ́ ṣe rèé à ń jẹ́kẹ́ nìkan change wa tọ́lá wa ń tó lè kó àjọ pọ̀ tá a bá sì kó jọ àwọn tí ò tó owó ṣèké ni wọ́n kó jọ ojú ọ̀rọ̀ rẹ o ọlọ́run bá ní ran Tinubu lọ́wọ́ bá ní tún ṣe o bá ní tó léde ṣe o ìgbà rẹ̀ mọ́jọ́ òjẹ́bi inú ọlọ́run lé a lórí bẹ́ẹ̀ bá lẹ́yìn tó ń fẹ́ ẹlòmíì lẹ́yìn Tinubu ebi ẹ̀yìn mí lẹ́yìn Buhari lẹ́lẹ́fẹ́ ní Tinubu dé Tinubu náà ló túkù tẹ́kù gbà àfikẹ́ lọ change ara yín ẹ̀bẹ̀ lọ́n fún ẹni ẹ má ṣe pé fún ẹ o ìwé tí ń ṣe pé ara rẹ ló ń ṣe pé fún o torí èpè tí ó bá já gbogbo àti inú mọ́sáàsì tinú ṣọ́ọ̀ṣì àti ilé awo àti orí títì àti inú ilé yín yóò dé kò kàn sẹ́ni tí èpè ò ní bá ara wa là ń gbé ṣe pé torí gbogbo àná contribute mẹ́ kò sígbà kò sọ́dọ̀ tá a gbà kọjú a ọkọ̀ kójọ a dùn pé yẹ a ṣetán láti tún ṣe a wà bẹ lọ́hùn lẹ́yìn náà a máa tẹ̀ lọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì lẹ́yìn náà a sì sùúrù lórí kíni láti fight corruption ṣe eré àwọn aráàlú akọrí sùkúù ebi wọn fún yín sálárì ẹ̀kọ́ ọmọ wa bó ṣe ẹ̀kọ́ ẹ gbọ́ bí àwọn aráàlú ẹjẹ́ àdì security fúnra wa ó lè tọ́ bá jà báyìí owó wa náà ní kọ́mọ síkẹ́ni kọ́mọ bọ́ sí lágbèjú èmo ń pé ìwò torí láìpẹ́ yìí ìmọ̀ gbé mọ́tò ìmọ̀ gbé ẹran yóò máa pọ̀ sí wò so kí wọ́n já ṣe gbogbo bọ́dà tọwọ́ wò and kí community kọ̀ọ̀kan kọ́ máa gbé irin dí kinní rẹ̀ and kọ́ kálukú kó join wa sí kí security ọ̀pọ̀ nígbà bá mú wọn tá à ń ṣe wọ́n léṣe tá à ń fi wọ́n pamọ́ sọ́dọ̀ àwọn ọlọ́pàá yóò reduce torí ẹ máa retí o lè ta sírí o yóò máa pọ̀ sí ni o tọ́lá àwọn èèyàn ní tí wọ́n jẹ o wọ́n sì yí sólè ẹni tí èsì jalè tẹ́lẹ̀ o ní ọ̀pọ̀ jù tí wọ́n máa jalè báyìí o lè ń bẹ́lẹ̀ tẹ́lẹ̀ wàhálà wà ńlẹ̀ wàhálà tó ti wá fẹ́ kó kíni o wàhálà àmọ́ ọlọ́run bá ní dínkù bá ní gbàkóso yìí bá ní tún ṣe àwọn òṣèpè fún Tinubu ọlọ́run kó fún ṣe ni àṣepè fẹ́ náà ká Nàìjíríà ọlọ́run tún wá ṣe ni gbogbo wa àtàntí ń darí wa ọlọ́run tún àwọn méjèèjì ṣe subhana rabbika rabbil izzati amma yasifun.
شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا